pàdí mi kí ló ń lọ àmì wà bọ̀bọ̀ yìí kí ló ń ṣẹlẹ̀. ọmọ gbọ́dọ̀ mọ̀ mí ní jímọ̀ orí ẹ̀ ló ń Alpha, fún tó àlọ́ bèbí ẹ̀ kí ló fi máa ṣe máa lù fún méjì ni. fún méjì bíi ti bá wo ọ̀rẹ́ mi lè lo fún méjì náà kó sọ́kọ́ tó ṣe fún ẹ̀kọ́ tó wà lọ́pọ̀ mi gan. o lè lo méjì tó rà bí. lẹ́kàn ìwọ náà mọ ọmọ bí iṣẹ́ ẹ ṣe ń lọ. báwo ló ṣe ń lọ bá mi sọ̀rọ̀. ọmọ bèbí ní ọmọ bó ṣe ń lọ náà mọ̀ pé kẹ́ni ẹ̀ mo fẹ́ mu fún náà. ẹ méjì sọ mo yé mi ọmọ olè ń sọ kan. ṣe lè gbádùn mi ṣàlàyé fún. ọ̀nà ṣáà mọ gbogbo ọmọ. ẹni sùúrù. pẹ̀lú gbogbo nǹkan tó ṣàlàyé fún mi pẹ̀lú ọ̀rọ̀ fóònù ẹ̀ so mi tẹ́ o pé bóyá kí n ra fóònù mi fún ni but unfortunately èyí tó ń lò náà ni so I gats give her the phone back now. àbò ti fọ́ nílẹ̀. ọmọ yìí dá make me fall. ọ̀ya sọ̀rọ̀. lóbi so. ọmọ ọgọdẹ sọ. àjọ wà ń rí aza kan náà ni lẹ́kọ̀ọ́ tí wọ́n á bẹ̀ ti pẹ́ èmi tẹ̀ wọlé ni ó dẹ̀ pé ọmọ yẹn dẹ̀ ní ọmọ yẹn wọ̀ ọmọ dìgẹ́ ọmọ náà wọ̀ àgá just give am the phone so from there go know how the thing go. ọmọ yẹn wà òkè. ọmọ tó ní ìdí ẹ̀ tẹ̀fẹ̀ ní ìdí ẹ̀ lọ bí gbogbo ọgbà ni wọlé jẹ́ ká máa lọ. ó ká nífẹ̀ẹ́. ọmọ dìgẹ́ wọ̀ dìgẹ́. èwo ni kọ́mẹ́rì jẹ́ méjì àti báyìí. kí ló tún ṣẹlẹ̀ báyìí jẹ́ ká máa wọlé mọ́ ni. wọ́n sọ pé mi ní drive ayin àbí nítorí mo ní mọ́tò mi. ọgbẹ́ni lọ wọlé jẹ́ gbẹ́ni jàre. o lè drive mi àbí. ní ilé wa ẹ̀. ọ̀gá ó ní ṣe yí Tinubu. wọlé gbẹ mi. Alpha guy, wetin dey sup na? This thing dey don dey do car, wetin sup na guy? See, no be this thing dey do me. Na me know how e take dey do me for body. Wetin come happen na guy? Why you tell me? No be that mo pe get. Shey that mo pe wey mama dey collect contribution? Don get am, na she. Wetin she do for you na? You see wetin she do for me, you go pity me. That girl, I like her o, and I go meet her say, "Omo, I like you." No, I say make we dey together. If you see how she bullshit me, You dey do yourself, guy. I swear you dey do yourself. If you don call me, mo do one or two things for am for street. Guy, you be street, no dey do yourself, no dey gbenzo me. You too dey gbenzo me. Guy, you too dey gbenzo me. You don fuck up, guy. You don fuck up. na wetin dey vex me that I no know wetin I wan do for her. You dey vex me. Na why I no just dey mood at all. Na street wey dey street. Idea dey always come normal. Alpha guy, wait. You be like say I get one idea for you. Wetin be that? And the only thing wey fit work with that, you know say that girl, e be like say she go get this, come make I tell you something. No na. Alpha guy, who show me? No dey do that kind thing for years. See, in the street, you gats use OT. Shey you no wan knack am? I wan knack am now. You gats use OT na, you dey whine. Yes, na wetin you do be that. How we go take do am? She go pass it to you. She go na No here she dey worry, pass. everywhere good, everything good for you. See you sef good. Make I trust you. No fall anywhere. You are go to go. My guy. ó ṣe dáadáa báyìí. kó mọ nǹkan tó wá sí mi lọ́kàn kí ni. bí kí n rí owó ńlá owó púpọ̀ ojú ẹ̀ máa kọ́kọ́ ṣíná. bí èlò. 10 million. 10 million pọ̀ o. Táíwò ẹ kó o mọ bó ṣe ń lọ. ṣáà bá máa rí bí rọra 10 million báyìí mo máa ojú ẹ̀ máa kọ́kọ́ là tí dáàdì kan bá dé dáàdì máa ṣe é mọ̀. ṣáà máa rọra ṣùgbọ́n o ti pa irun ni. mo ti ṣe tán ọmọ kan báyìí fi kúrò sí kó bá lè máa dán. ló ṣe. ẹ báyìí lọ mú ohun gidi ń pa. fine boy. ìjìmọ́dé o ọmọ àfòrúlàlú ọ̀fẹ́ títí fẹ́ toyín lé mónílé lọ́wọ́ òòkùn mọ́dé o ọmọ àtìmọ́lẹ̀ rìn wọ̀ wo pàkúté ń bọ̀ lọ́nà sọ fún kejì ẹ tó bá ti rí kó máa bọ̀. Kẹ́hìndé. mo ń bọ̀ o. Táíwò jẹ́ lọ ra púpọ̀ sí i. Kẹ́hìndé. ẹ Táíwò. bó ṣe ń lo tá a bá fún ẹ lówó má gbà o. Táíwò òtútù bẹ̀rẹ̀ èwo ni tá bá fún mi lówó kí n má gbà ṣé kọ́ndíṣọ̀n tá wà yìí ni mo ní má gbà o. má gbà á ó nídìí ṣùgbọ́n má gbà ṣùgbọ́n.
mo ṣe ní ìgbà Táíwò condition tá wà yìí kò. Agídé ṣe pọ̀ ní kó má gbowó lọ pé condition tá wà. Má gbà. Tó bá jẹ́ 10 million tí mo sọ yẹn náà mo máa gbà o. Agídé ẹ̀ pọ̀. Ṣáà dúró sí ìbá mi téèyàn kọ́kọ́ bá wá má dá wọn lóhùn. Wọ́n náà má gbowó o. I'm a fana. I'm a wait now. I won't follow you talk now. No man. She even tell her sister, she just excuse us. Baba step go excuse. Waiting happen. See, calm down. See, no man. I want me are you day? No man. Who would do 1 or 2 things? I be 2 or more things. If you don't want, if you do some things, you know bad. She knows you don't mad. Me mad. Chidera. The walk out of me, Abi. You want the walk out of me? Kí ló ṣẹlẹ̀? What? Everybody go shop first today or no? Are you telling sister she dey do like this? Wọ́n ti pariwo. What? No go tear my clothes. You. Hey. No go tear my clothes. You go shock you. Hey. Oya, pass. You dey want? I will give you blow for eyes. Àǹtí mi. Ọlá ti ṣẹlẹ̀ o. Àǹtí mi ọlá ti ṣẹlẹ̀ o. Bẹ́ẹ̀ wọ́n ṣe ti báyẹ̀ lọ sìn àmọ́ pé ní o kò ṣe pẹ̀sẹ̀ owó mi ni. Ọ̀gọ̀dá kan ti jámọ́ pé gbé o. Kékin ni. Àwọn ti gbé ni o. Ọ̀làdùn ẹ̀. Ọ̀làdùn níbo ló wà? Níbo ló wà? Ibi báyìí náà ni. Ibi ni. Ibo ló wà? Owó dà. Ibo. Àní pé bíbá yìí. Ṣé mo kọ́ tó sọ ṣáà? Ibo ló wà? Ibi báyìí náà ni. Ibo ló wà? Tí mo ń ṣe. Aládùúgbò. Ibi báyìí ni. Ibo ló wà? Ibi ni. Ẹgbà mi. Ibo ló wà? Ibo ló wà? Ibo ló wà? Ibo. Ṣebí Táíwò ní kí n má gbàwó lọ́wọ́ èèyàn kankan ni kò ṣáà ní kí n má mú owó ńlẹ̀ńlẹ̀. Owó yìí pọ̀ Daddy dẹ̀ ti travel. Owó tá a fi máa sustain ara wa. Jẹ́ mú jàre, jẹ́ mú owó yìí. Yóò bá àgbàdẹ máa fowó ṣe orí gbogbo kí máa fi sí yóò lè kó àkàbọ̀ tó láyé. Gbogbo ní ẹ̀bùn tí kì í bá àbáyé èmi gúdúgúdú ló bá ìdá yìí. How far? Where she dey? Omo, na she be this one. You see her, you dey whine guy. Na she be this. Na she be that na. Need to cool now. Na me know wetin I do for her. Just calm down, calm your mind, bro. Nothing do her na guy. Why you dey fear na guy? See me I dey fear. See, na wetin you say me I do for you guy. Just carry am. Oh, wait, cool. This one nothing do am. Why you dey vex me, guy? I go wire for you. You say me something, I don't do am. Do what you want to do, more come for you. Nothing do her. See, me I'm not do anything. Do what you want to do, more come for you. What I send you with this one? Me I no dey involved for this one, no. Push up. Okay, so you no dey inside again like this. Me I no dey involved, oh. So you dey go now. What I send you with this? Wetin come dey do this one say wey she no stand up like this? Egba mi. Kí ló wá ṣe lé náà tí ó dìde látara ọba? Wetin dey worry this one sef? Let me say, ṣé no be hope you know what I'm thinking, sha. Wo, even though you don die, me say I wan dey inside.